igi àwo pa wọ́n, igi àwo pa wọ́n, igi àwo pa wọ́n, ẹ̀yin tẹ́ ẹ pa Mojísọ́lá tẹ́ òjò dàgbà, igi àwo pa wọ́n. Àṣé lóòótọ́ ni pé imú ò gbóòórùn aṣebi, ìbá ṣe pé imú gbóòórùn aṣebi àbá ti mọ ẹni tí ó ṣe níkà. Ó mọ̀ ṣe o. Ikú wo ló pa Mojísọ́lá Awesu Olúwafúnmikẹ́, akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ìṣègùn Kwara State College of Health Technology tó wà ní ìpínlẹ̀ Kwara? Kí ló pa á? Báwo ló ṣe di àwátì? Ẹni tí wọ́n ń pè ní Mojísọ́lá Awesu ọjọ́ 6 oṣù kẹjọ ọdún tá a wà nù rẹ̀ yìí lọ gíráduwéètì o, tó sì ń sign out tí ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Olúwa ṣé o tó jẹ́ kí sign out ó ṣojú ẹ̀mí òun lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù, ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti fi ń kẹ́kọ̀ọ́ rẹ̀ nílé ìwé ọ̀hún. Ó wá sign out ní ọjọ́ 6 oṣù kẹjọ, inú rẹ̀ ń dùn o. Ọjọ́ kẹta lẹ́yìn tó sign out tán ló bá gba ìpè kan. Ta ló pè é? Ọlọ́run má jẹ́ á gba ìpè tí ó mú kẹ́mi olúwa rẹ̀ ó sọnù. Ìrìn àjò tá a lọ tá a ní padà wálé mọ́, Ọlọ́run má jẹ́ á bá wọn rìn. Mojísọ́lá Awesu ó mọ̀ díẹ̀ ní àwátì lẹ́yìn tí ọ̀rẹ́ rẹ̀ kan tó bẹ̀ẹ́ lọ́wẹ̀ pé kó tẹ̀lé ọ̀rẹ́ òun míì tó jẹ́ ọkùnrin. Wọ́n ní kó tẹ̀lé lọ sóde àríyá kó sì ṣe bí ọ̀rẹ́bìnrin ọkùnrin náà kó lè gba owó tíye rẹ̀ jẹ́ ẹgbẹ̀rún 15 náírà, ìyẹn 15,000 naira, gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Báyìí lómìdán Tèmílẹ́yìn fa Mojísọ́lá lé ọ̀gbẹ́ni Adébáyọ̀ Happiness lọ́wọ́ tó jẹ́ akẹ́kọ̀ọ́ iléèwé gíga fásitì Sọ́mìtì, tí Adébáyọ̀ Happiness sì ní kí Mojísọ́lá kó bá òun lọ òde àríyá o, níbi tí yóò ti díbọ́n gẹ́gẹ́ bí ọ̀rẹ́bìnrin òun, tí òun ó sì fún un ní ẹgbẹ̀rún 15 náírà, ìyẹn 15,000 naira, bí wọ́n ti dé ilé ìtura nílùú Ìlọrin o. Ọ̀rọ̀ tá a pè lọ́wọ́ ẹ̀ ló bá láàárọ̀ nù. Mojísọ́lá bá wọlẹ̀ ó wòkè, ó rí i pé ohun tí wọ́n ń pàwọn tó wá ṣe ilé ìtura òun ò rí ń bẹ́ẹ̀. Ṣèbí patí lẹgbẹ́ àwa, patí ò farahàn, ayẹyẹ kankan ò ṣe o. Ló bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ló bá pe alábàágbé rẹ̀, ìyẹn rúmẹ̀tì rẹ̀ nílé ìwé. Ó jẹ́ kó yé èyí òun pé ilé ìtura tí Adébáyọ̀ Happiness fi òun sí kò tẹ́ òun lọ́rùn o, àti pé kò sí ayẹyẹ kankan tó ń wáyé níbẹ̀. Lẹ́yìn tó fi ọ̀rọ̀ náà ránṣẹ́ tán sí alábàágbé rẹ̀ tí wọ́n ń pè ní rúmẹ̀tì, tí kò sì sí ààyè kankan láti kàn sí i mọ́ o. Báyìí ni Mojísọ́lá di àwátì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá kiri o. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn rúmẹ̀tì rẹ̀ ló lọ rèé fi ẹjọ́ sun ọlọ́pàá wípé èkejì òun ò mọ̀ rí o. Làwọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ ìwádìí, wọ́n bẹ̀rẹ̀ sí ní wá kiri. Ṣùgbọ́n àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ ni wọ́n bá rí òkú Mojísọ́lá ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún táwa nù rẹ̀ yìí o. Wọ́n rí òkú Mojísọ́lá ní ibi ìkópàdé sí lórí ààtàn lágbègbè Alénibọ́rọ̀ nílùú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ibẹ̀ ni wọ́n gbé ti rí òkú Mojísọ́lá o. Tá ń pa Mojísọ́lá, tá ń gbẹ̀mí rẹ̀? Arákùnrin tí wọ́n pè ní Adébáyọ̀ Happiness tó ní kí Mojísọ́lá kó tẹ̀lé òun lọ sílé ìtura níbi ayẹyẹ ti fẹ́ wáyé. Èpò ń jẹ́ ọ̀rẹ́bìnrin sóhun, níbo lòún wà? Àwọn ọlọ́pàá ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí méjì. Wọ́n ti fi páńpẹ́ òfin gbé wòlíì kan torúkọ rẹ̀ ń jẹ́ Prophet Adébáyọ̀ Adéníyì, tí gbogbo èèyàn mọ̀ sí Prophet Ogúnṣẹ́, ìjọ The Light of God Miracle Embassy Church Worldwide, tó sì jẹ́ bàbá fún Adébáyọ̀ Happiness. Àtòun àti ọmọ rẹ̀ wọ́n ti gbé wọn o láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Tó ìwọ ọmọge tí ń gbọ́ mi lónìí, ìwọ omidan tí ń gbọ́ mi gbọ́ làbárè, ìwọ ọkùnrin tí ń gbọ́ mi lónìí, ẹ jẹ́ ká mọ̀ fura o, torí páṣá òfura páṣá jáná, àjà òfura àjádì. Ká mọ̀ wẹni bá rìn, ká sì mọ̀ wẹni bá rẹ́ o. Èèrà ò fẹ́ kòkòrò dénú o. Mojísọ́lá ò mọ̀ pé ìrìn àjò tóun ó rìn kẹ́yìn ayé òun ni òun, tó sì bá ọkùnrin tí ò mọ̀ lọ o. Kó o tó bá ní rìn mọ́ dáadáa o. Ẹni tá a ti ẹ̀ mọ̀ gan mọ́ ṣekú pa níbi lè dá sí ẹni tá a bá mọ̀. Mọ́mọ́ ṣàdédé jẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ ó mọ tàn ọ́ sọ́wọ́ ikú. Fura sáwọn ọ̀rẹ́ tó ń bá rìn o. Ọlọ́run ọba kó tẹ́ Mojísọ́lá sáfẹ́fẹ́ rere o. Ọlọ́run ó sì dùn àwọn òbí rẹ̀ nínú àtàwọn ẹbí ojúlùmọ̀ o. Tó a ò ní bọ́ sọ́wọ́ ikú o, a ò ní kúkú òjijì.